ọ̀wá omi orí bọ́ọ̀dé o ọ̀wá omi orí bọ́ọ̀dé o ọmọ rò pé o lè débẹ̀ wọ́n omi orí bọ́ọ̀dé orí là bá bọ̀ ò bá fò sálẹ̀ o omi tọ́lá o orí là bá bọ̀ a ò bá fò sálẹ̀ ní ìgbà tó rí gbé ni níbo ló sá wà orí lẹ̀ bá fi làbújá orí lọ bá fi gbàdé ní ilẹ̀ Oòduà ọkọ̀ oníwà kó má lébùté o ayọ̀ mi pọ̀ sí o ọkọ̀ oníwà kó má lébùté tó bá gúnlẹ̀ sí èmi Àyàndí Góòlù Àbíkẹ́ onílù ọ̀la your favourite left hand of female talking drama mo ní mo mebùté àwọn baba ńlá baba tó bí baba rẹ̀ lọ́mọ Ìjẹ̀bú o Ìjẹ̀bú o ṣé bí wọ́n lọ́mọ Ìjẹ̀bú ọmọ èlé níwà Adéfọlárìn wọ́n ní bó bá ń Jẹ̀bú àwìn yẹn ní wíníwíní Omítọ́lá o wọ́n ní bó bá ń Jẹ̀bú àwìn yẹn ní wíníwíní Mandikis ẹ ò mọ̀ wípé bó bá ń Jẹ̀bú Àfẹ́ní rẹ̀ tó kù sọdún alágẹmọ ọmọ aládìyẹ ògógó mọ́gà adìyẹ balógun àrùn òròpọ̀ àròrò adìyẹ Mandikis ọmọ òsè ní ọ̀yọ̀yọ̀ ń yọ Omítọ́lá o ọmọ òsè ní ọ̀yọ̀yọ̀ ń yọ ọ̀yọ̀yọ̀ mọ́yán mọ́ Omítọ́lá mọ́yán mọ́ Mandikis mọ́yán mọ́ Adéfọlárìn mọ́yán mọ́ Deborah mọ́yán mọ́ ohun tí ń ṣe ni ó lè pa ni ọmọ dúdú lé ọmọ bẹ̀sẹ̀ ní ìjọsìn pupa tó mọ̀ bẹ̀ tó kú sílé Mandikis ṣe bẹ́yìn lọ́mọ káàárẹ̀ yẹn ọmọ káàárẹ̀ yẹn ọmọ káàárẹ̀ yẹn ọmọ káàárẹ̀ òkò ẹ̀yẹ ti lọ Omítọ́lá ọmọ mo ní sùn lèmi ò máa dọ́bẹ̀ ọ̀bẹ tó ń bẹ nínú ilé ọmọlé bàbá tó bí yín lọ́mọ Omítọ́lá o ṣe bẹ́yìn lọ́mọ onígbòmọdé ọmọ onígbò mọ̀wọ̀mọ̀wọ̀ ọmọ onígbò àjòjì ò gbọ́dọ̀ wà àjòjì tó bá wọ gbòòrò yóò dẹ̀bùrà lé bàbá tó bí ọlọ́mọ Omítọ́lá ṣèbí wọn lọ́mọ olówó ṣẹ̀ǹbáyé Mandikis olówó ṣẹ̀ǹbáyé kó wọ́n ohun kó tó wá dòwó ẹ̀rú kó tó dòwó ọmọ ìran Ìjẹ̀bú ló kọ́kọ́ náwó dọ́là òyìnbó tó dé òyìnbó dé lówó ohun pọ̀ jọjọ lọ́fi ní kékeré Ìjẹ̀bú owó àgbà Ìjẹ̀bú owó ìgbẹ́ Ìjẹ̀bú owó Omítọ́lá Ìjẹ̀bú owó Mandikis Ìjẹ̀bú owó Adéfọlárìn Ìjẹ̀bú owó èmi Àyàndí Góòlù gangan fún ra mi Ìjẹ̀bú owó ó ní gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ ni wọ́n lówó lọ́wọ́ o lé ọdún kan lónìí nínú owó nínú dùnnú nínú àìkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ ló ti sọdún tó ń bọ̀ lásìkò.